subscribe torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń wo bàbá kan máa ti zazu ẹ subscribe torí Ọlọ́run ẹ bá mi subscribe ẹ bá subscribe o lè rí another notification mi tó pàtó máa ṣe jáde fún subscribe to my channel, comment, share, like ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àti Ànábì àwọn ọmọ ẹ subscribe, ẹ comment, ẹ like, ẹ share. If you don't subscribe, if you don't know how to subscribe to my channel, subscribe to my channel. Ẹ̀yin tí ẹ ń wo Ọláṣà Comedy TV zazu ló tún gbé wá àti bàbá kàwá ẹ̀yin tí bàbá kà mọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ tí bàbá kà mọ́ ẹni sóyè ẹ máa jórí ẹ̀jẹ̀ ní jórí aburú ibú kò ní bá yẹn ní ṣòfò òfò ní bá yẹn ní mọ̀sí tọmọtọmọ. Bàbá kà mọ́ ló ṣe wọ eléyìí èèyàn kò sí lérí búkú èèyàn zazu ṣe wà eléyìí èèyàn kò sí lérí búkú èèyàn. Ẹ má dá wù ẹ má fìjà bọ́ láàrin èyí tẹ́ máa ṣe ti bàbá kan mọ́ ẹ má ṣe ti bàbá kan mọ́ lọ ẹ̀yin tẹ́ bá ṣe ti zazu ẹ má ṣe ti zazu lọ ẹ má ṣe ti zazu lọ ẹ má ṣe ti tẹlómi ẹ̀yin tẹ́ bá ṣe ti bàbá kan mọ́ ẹ má ṣe ti bàbá kan mọ́ lọ ẹ má ṣe ti zazu. Ọ̀rẹ́ làwọn méjì ọ̀tá bí ọmọ rẹ kò ní wà àríwá ọ̀tá bí ọmọ rẹ kò ní wà àríwá ọ̀tá bí ọmọ ìyá sẹ́ kò ní wà àríwá. Bàbá kan mọ́ ó gbìyànjú láti fẹ́yàwó ó fẹ́yàwó nítorí kó díjà àwọn méjì ìyàwó tí bẹ́ẹ̀ ọ̀rọ̀ zazu bàbá kan wá lóhùn wọn mọ̀ ṣe sáàlẹ̀ pẹ̀lú ẹ̀ wọn mọ̀ ṣe sáàlẹ̀ pẹ̀lú ẹ̀ tí bàbá kan mọ̀ ṣe bínú tán nù zazu ní ọ̀rọ̀ àwọn fẹ́yàwó mi ìnígbà àìkángbàsí mi ò ní gbà because ìyàwó tí mo ti ní máa jẹ́ mú pẹ̀lú ẹ̀ ni wọ́n fẹ́ gbà wọ́n fò yàrá wọ́n ti gbọ́ wọ́n àti ìyàwó zazu ọjọ́ kó làwọ̀ zazu mú ẹ̀kọ́ bẹ́rẹ̀ yìí zazu ẹ̀ mú ìyàwó àwọn nínú ẹ̀ ìjà ń bẹ̀rẹ̀ láàrin àwọn èjì ọjọ́ mọ̀ pé ó di ẹ̀kan ọjọ́ mọ̀ pé ọjọ́ kó làwọ̀ ara wọn ọjọ́ kó làwọ̀ ara wọn wọ́n fi ìjà wọn bá parí ìjà yẹn àwọn oníṣòlú ọmọ àwọn bàbá yìí àtàwọn kátàpà àtàwọn ọ̀dàríkọ́ àwọn náà bá parí ìjà yẹn àparí ìjà yẹn sẹ́ẹ̀tù yẹn bá parí ìjà yẹn wé ẹ̀ka ń dà ó wà ní President Comedy TV àbájẹ́ President Comedy TV ẹni tó jẹ́ olùdarí fún àwọn comedy tó jẹ́ olùdarí fáwa wọn bá yàn án zazu ṣe bínú owó lòun ó jẹ tí bàbá kan mọ́ ṣe bínú tán pé kóun lòun ó jẹ pé zazu ọmọ lẹ́yìn tòun ló jẹ sọ́nsà tó wù ní òun bàbá kan mọ́ èèyàn ti yí bàbá láàgìyà èèyàn ti yí bàbá kan mọ́ èèyàn ta láàgìyà ó ní tó o bá jẹ president tán bàbá láàgìyà jẹ senate president òun wà lè ṣe wọ sí notable president mo ní fi wọ sí bẹ́ẹ̀ tó ọmọ lẹ́yìn ni wọ́n jẹ́ fáwọn ìmọ̀lẹ́ àṣà Comedy TV ọmọọṣẹ́ ìlú jẹ́ zazu ẹ̀yìn tèyí àṣà Comedy TV yẹn tí yẹn ṣe ìjà yìí ṣe bẹ̀rẹ̀ ó mú ìṣe fi mọ̀ wá àmọ́ lójú ẹ gbọ́ ojú bàbá kan mú bẹ́ẹ̀ jẹ́ ó bẹ́ẹ̀ jẹ́ gidigidi ó bẹ́ẹ̀ jẹ́ tó yẹ pé ó ń já tó kọ́ kíní president ẹ wọ́n ta ló yẹ kó win president ta ló yẹ kó win ta ló ní sítáyù ẹ̀yìn kí ni ìdájọ́ tó yẹ ká ṣe fáwọn méjì irú ìdájọ́ wo lé ẹ̀kọ́ tó kọ́ primary election ẹ máa ti fún win ní primary election báyìí ẹ máa ti win ní primary election secondary election òun náà máa lọ fún president of Nigeria ní secondary election wọ́n máa lọ fún president of Nigeria lọ́kọ́ ẹgbẹ́ Comedy TV ní wọ́n á kọ́ Comedy TV síbẹ̀ vote àyà bàbá kan ṣe wọlé ẹ vote fún ẹ máa ti ọwọ́ kan kí a ṣàṣùjú ẹ bá ti win nínú àwọn méjèèjì Comedy TV ò ní bí ayé tán ẹ máa rí comedy ẹ tún máa rí ogun wọn yàtọ̀ bàbá kan mọ́ ń kọjú ìjà ń jà wọ́n ọgbọ̀n báyìí ẹ bá parí ìjà kí ni a lè ṣe tí wọ́n fi parí ìjà tàbí ẹ kó wọ president náà méjì ẹ máa retí next person ẹ sì máa gbàgbé láti subscribe. Ẹ subscribe fún mi kí ẹ fi lè yí parí ìjà zazu àti bàbá kan mọ́ ìparí ìjà wọn bọ̀ láyé.